ìkànnì yìí tún wọlé dé wẹ́rẹ́. ìkànnì Jígí Alára ó wọlé dé wẹ́rẹ́. ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. ìkànnì Jígí Alára, níbẹ̀ ni a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí o. níbẹ̀ ni a ti ń ro ìròyìn bí àkọlé ìtàn. níbẹ̀ la ti ń gbóhùn sáfẹ́fẹ́ dàbí àṣà ilé, pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde lẹ́nu wa. gbogbo ẹ̀yin olùgbọ́ wa tẹ̀ ń tẹ̀lé wa ní gbogbo ìgbà tó ń ti àsìkò. gbogbo ẹ̀yin tó sì jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ni. a kí yín o, a kí yín, a lù yín lọ́gọ̀ọ́ ẹnu. ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ní gbogbo ìgbà. orúkọ mi ò yí padà. orúkọ tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó lórí ìkànnì Jígí Alára, Imam Abdulwaheed, òun lorúkọ tèmi jẹ́ o. ẹ já sọ̀rọ̀ nípa ogun tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Iran, Amẹ́ríkà àti Israel. nǹkan tuntun ti tún jáde báyìí o, torí pé Iran ti tako ìgbésẹ̀ Amẹ́ríkà láti parí ogun tó ń lọ lọ́wọ́ o. wọ́n ń sọ nǹkan márùn-ún tó lè mú wọn dá ogun ọ̀hún dúró. orílẹ̀-èdè Iran wọ́n ti tako èròǹgbà Amẹ́ríkà láti parí ogun tó ń lọ lọ́wọ́ láàrin wọn. iléeṣẹ́ ìròyìn Iran òun ló sọ pé márùn-ún tí Amẹ́ríkà ní káwọn ò ṣe, èyí òun nǹkan márùn-ún tí Amẹ́ríkà ní káwọn ò ṣe, wọ́n ní ó ti pọ̀ lápọ̀jù o. iléeṣẹ́ tẹlifíṣàn ní Iran ó ní adarí ètò ààbò ní Iran tí wọ́n kò dárúkọ rẹ̀ sọ pé àwọn kò tíì ṣetán láti jogun omi báyìí o. ó ní Iran yóò jogun omi tí wọ́n bá ṣetán, àti ní ìgbà tí Amẹ́ríkà bá fara mọ́ gbèdéke nǹkan márùn-ún táwọn sọ fún wọn wípé wọ́n gbọ́dọ̀ ṣe. èyí ò ní pé orílẹ̀-èdè Iran ti sọ nǹkan márùn-ún tí Amẹ́ríkà tí wọ́n gbọ́dọ̀ ṣe o, tí wọ́n bá fẹ́ kí ogun omi gẹ́gẹ́ bí Amẹ́ríkà ṣe ń pèpè fún un. lọ́pọ̀ ìgbà làwọn abẹnugan ìjọba Iran ti ń sọ pé àwọn fẹ́ kí ogun náà parí pátápátá. àwọn kò fẹ́ kí ogun ọ̀hún ó mí lásán. tógun bá parí kó parí ni o, àmọ́ kógun ó mí ó túmọ̀ sí pé ogun míì tó ń bọ̀ lẹ́yìn náà. wọ̀nyí wà ní nǹkan márùn-ún tí Iran ń béèrè lọ́wọ́ Amẹ́ríkà láti parí ogun tó ń lọ lọ́wọ́ o. ìdádúró ìkọlù àti ìṣekúpani, ohun gangan ni àkọ́kọ́ tí Iran ń béèrè fún. àgbékalẹ̀ àdéhùn èyí tí yóò mú kí Amẹ́ríkà gbà pé ogun kò ní í ṣẹlẹ̀ mọ́ ní orílẹ̀-èdè Iran. ìdánilójú wípé Amẹ́ríkà yóò sanwó gbàmọ́bínú fún Iran lórí àwọn nǹkan tí wọ́n bàjẹ́. òun ní nǹkan ẹlẹ́ẹ̀kejì. fífi òpin sí ogun tó ń lọ lọ́wọ́ káàkiri ẹkùn Middle East. òun ní nǹkan ẹlẹ́ẹ̀kẹta. gbogbo àgbáyé gbọ́dọ̀ gbà wípé Iran ní agbára. wọ́n ní agbára lórí ojú ọ̀nà omi òkun Strait of Hormuz. òun ní nǹkan míì tí wọ́n tún sọ pé orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n gbọ́dọ̀ tẹ̀lé o táwọn bá fẹ́ kí ogun náà parí pátápátá. iléeṣẹ́ tẹlifíṣàn Press TV ó sọ pé Amẹ́ríkà ti ń wá oríṣiríṣi ọ̀nà láti bá Iran sọ̀rọ̀ lórí àti parí ogun náà. bí gbogbo àgbáyé ṣe ń retí kí ogun náà parí ní Iran àti Israel ń tẹ̀síwájú láti tún máa ju àdó olóró síra wọn o. ṣùgbọ́n Amẹ́ríkà ti ń béèrè fún jíjẹ́kógun omi báyìí. ṣáájú ni Iran ti sọ pé irọ́ ńlá lọ̀rọ̀ tí ààrẹ Donald Trump sọ pé Amẹ́ríkà ti ń jíròrò pẹ̀lú Iran láti parí ogun náà. agbẹnusọ àpapọ̀ iléeṣẹ́ ológun Iran, Ibrahim Sofakar, ó sọ lórí tẹlifíṣàn wípé Iran kò ní bá irú èèyàn bíi Donald Trump sọ̀rọ̀ láíláí, nítorí náà irọ́ ni Donald Trump ń pa o. ó ní Amẹ́ríkà ló ń bára wọn sọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí o. agbẹnusọ iléeṣẹ́ ìjọba Iran tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Ismail Baghi ó sọ pé Iran kò lè fọkàn tán Amẹ́ríkà rárá àti rárá o. Baghi sọ pé nǹkan tí Iran ṣe báyìí ni láti dáàbò bo orílẹ̀-èdè rẹ̀. ẹgbẹgbẹ̀rún èèyàn ló ti kú báyìí láti ìgbà tí ogun náà ti bẹ̀rẹ̀ ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn. ogun ọ̀hún
sì ti ṣàkóbá fún ọrọ̀ ajé epo rọ̀bì káàkiri àwọn orílẹ̀-èdè àgbáyé. Ìwé ìròyìn New York Times òun náà sọ nípa nǹkan 15 tí Amẹ́ríkà fẹ́ láti fẹ́ jẹ́ kí ogun tó ń lọ ní Iran parí. Iléeṣẹ́ ìròyìn Israel Channel 12 ó sọ pé Amẹ́ríkà fẹ́ kí ogun ó mì káwọn lè jíròrò pẹ̀lú Iran lórí nǹkan 15 náà. Iléeṣẹ́ ìròyìn ní Israel ní ọ̀kan lára nǹkan 15 náà ní láti ba nǹkan ìjà olórí Iran jẹ́. Nǹkan míì ni pé ẹgbẹ́ Hezbollah kò gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fún Iran mọ́ láti Lebanon. Òmíràn ìjíròrò lórí ọ̀rọ̀ ọ̀hún ó ní pé ọ̀nà orí òkun Strait of Hormuz ó gbọ́dọ̀ jẹ́ ṣíṣí kí Iran kún sì yọwọ́ kúrò ńbẹ̀ pátápátá. Látìgbà tí ogun náà ti bẹ̀rẹ̀ ní Iran ti ń ju àdó olóró sáwọn ibùdó ológun Amẹ́ríkà tó wà láwọn orílẹ̀-èdè tó yí i ká. Bákan náà tún ni Iran tún dí ọ̀nà orí omi òkun Strait of Hormuz táwọn orílẹ̀-èdè àgbáyé ń gbà láti gbé epo rọ̀bì kọjá. Olóòtú ìjọba Pakistan Shehbaz Sharif ti sọ pé òun ṣe tán láti ṣe agbátẹrù ìjíròrò Amẹ́ríkà àti Iran láti parí ogun tó ń lọ lọ́wọ́ yìí o. Orílẹ̀-èdè Pakistan ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Iran àti Amẹ́ríkà. Ìyẹn nímọ̀ sí pé ìbáṣepọ̀ tó dánmọ́rán ó wà láàrin Iran àti Amẹ́ríkà tí wọ́n bá fi lè gbọ́rọ̀ àwọn yìí ni o. Bí ọ̀rọ̀ lórí ìjíròrò láàrin Amẹ́ríkà àti Iran ṣe ń lọ lọ́wọ́ yìí, ìròyìn kan fìdí rẹ̀ múlẹ̀ pé ó ṣeéṣe o kí ẹgbẹgbẹ̀rún ọmọ ogun ti wà lọ́nà sí ẹkùn Middle East báyìí láti Amẹ́ríkà. Bí nǹkan bá tún ṣe ń lọ á tún máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ má gbàgbé láti máa fi èròǹgbà tiyín náà sábàlá àríwísí. Ogun Amẹ́ríkà àti Iran níbo ló fẹ́ já sí báyìí? Ṣé Amẹ́ríkà ó gbọ́? Ṣé Iran náà ó gbà? Àkókò ní jẹ́ kí tiyín ó di sí gbogbo bí nǹkan bá ṣe ń lọ. Ẹ má gbàgbé láti máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Ẹ sì máa bá wa pín ká. Ẹ máa kọ́mẹ̀ntì, ẹ máa bá wa fẹ́ràn rẹ̀ dáadáa. Gbogbo bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ wa, a mọ rírì rẹ̀ o. Orúkọ mi ò yí padà. Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o. Ó dìgbà kan náà. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.